ojúmọ́ lẹ́ẹ̀kan sí kì í pọ̀ jù ní gbogbo ibi tí ẹ ti alábùkún fún olùbáríkà yìí tó tó ń gba 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì báyìí ní tiwa o yé ìwé aláwọ̀ yìí mi sọ pé ẹni tí kíkí ẹ̀ kò yó ni àìkí ni ẹ̀ kì í pani lébi o nígbà tí o ti ẹ̀ kí wa jẹ́ pé nígbà tó yẹ pé kíyàn gan kò yóyàn ló ń jẹ kì í ṣe oúnjẹ àìwá kíyàn pé mo gbùdánù mo pátì kò lè mébi pa wá o àmọ́ ṣùgbọ́n mo ṣá àrí ìkíni ló di ẹni àkí ìbọ̀wọ́ ló di èkó ó dáa ká máa kíra wa ó di ó dáa o ìròyìn làwákà ìjìnlẹ̀ ẹni wéròyìn abala kejìlẹ̀ ní agbára ọlọ́run ó gbéra tán nìyẹn o Benjamin Adésínà ọlọ́run tọ́lá ní orúkọ ti èmi. tó nínú ọlọ́wọ́n bá nígbà láàyè mẹ́wàá òjìlẹ̀ fẹ́ tó fara ti bí òkè ọ̀kàǹkà bàbá tí kọ̀tà láyà níkà kàkàkà bí ẹ̀bọ kàkà tí kagún láyà níkà kàkàkà ọba tí gbogbo ayé ń bọ̀wọ́ fún ọlọ́wọ́n bá mi ìwọ náà la gbà lẹ́ni tó gbèjà ní ìbà lónìí o bí ò bá sí Olódùmarè ikú la fẹ́ para o la fẹ́ dá ọba tó ń tiwa lẹ́yìn ní gbogbo o ṣe ẹlẹ́dàá tiwa tó ń gbà náà nítorí ẹ̀fẹ́sì sí ni tiwa o iṣu ń bẹ lẹ́bi odi bùkátà fagbẹ́ òkú kan tàjú bodi bùkátà fún ní àgbàdo tọ̀dọ̀ bodi bùkátà fẹlẹ́kọ̀ mo délé ayé báyìí adélé ayé báyìí mo dé kẹ ọgbà abadi bùkátà ọlọ́run ọlọ́kì tán Adégòkè lórúkọ ti tèmi rìn àjò lórí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn apá kejì ó ṣe bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ lọ́gán. ó gbéra tán nìyẹn ṣé ká máa ṣe lẹ́sùrọ̀ iṣẹ́ ti yá. yé ìwé ìròyìn Vanguard ló wà ní ọwọ́ mi ní agbára ọlọ́run láàárọ̀ yìí lẹ́ẹ̀bálá kejì. according to Kádàrá Nigerian Tribune lórúkọ ìwé ìròyìn ọ̀hún tí mo gbá mú o. ojú ìwé ìkejì-dín-ní-ọgbọ̀n ni mo gbà lọ straight ni mo lọ tààràtà yéé olórogún ni o ní apáṣì lókè téńté ni mo tiri eléyìí o pẹ̀lú àkọọ́lẹ̀ tó gbọ́dọ̀ pé ẹ wọ àwọn tó jẹ́ pé àkànṣe ẹ̀ṣọ́ aláàbò tí ọmọ ogun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ìwà bàjẹ́ àwọn nǹkan boko ó máa di àfẹ́yìn tí eégún alárin fi sọ ni èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o Mákindé gómìnà tó wà lóróyè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń fi ọkàn olùgbé ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń fi wọ́n lọ́kàn balẹ̀ o àkọlé tó gbèrú yẹn ọ̀rọ̀ ìwé aláwọ̀ yé mi ni ó ní gbólóhùn kan ó bọ̀rọ̀ jẹ́ gbólóhùn kan lẹ́rẹ̀ ó tún ọ̀rọ̀ ṣe olódìfáfúnrẹ̀ tí wọ́n dé pé gómìnà Ṣèyí Mákindé tó pé òun ló wà lóróyè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àná òde yìí ló sọ pé ẹ wo ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́ o àtọmọ bíbí àti olùgbé rẹ̀ àtàwọn tó pé láì fi ti ẹ̀sìn ẹ̀yà èdè ṣe ẹ fọkàn balẹ̀ ṣe rí àwọn tó pé àkànṣe ẹ̀yọ́ pé still water ṣe pé àkànṣe àgbékalẹ̀ àwọn ọmọ ogun ni láti gbógun ti ìwà ìbàjẹ́ ìjínigbé ìjínigbé tí ó jẹ́ pé ó ń da ìlú àwọn èèyàn pé láìpẹ́ láì dènà gbogbo ìwà burúkú yẹn máa kó nípínlẹ̀ Ọ̀yọ́ ni tá a lọ tèfètèfè gómìnà sọ eléyìí o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ English àmì o kí ló ń pè ní vision ó ní látàrí pé òun gbórí ìfún ẹ tó jẹ́ pé ọ̀gá àwọn ológun pé ó ní ìran mental picture of your desire yọ pé irú ọ̀la téèyàn fẹ́ ní pé ó tún lè ní àgbékalẹ̀ pé still waters ẹ wo ẹ lé wọn pa ẹ ṣe ológun ẹ mú wọn kúrò ẹ jẹ́ kó dìtàn nílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ pàtàkì lọ ní agbègbè àwọn tẹ́kù wọn jẹ́ pé wọ́n ní ìjọba òní nísìnyí àwọn ọmọ olùgbọ̀n onígbàdùn gómìnà ń fi ọkàn àwọn olùgbọ̀n balẹ̀ ó ní ẹ̀wò gbogbo tó bá yẹ káwọn náà ṣe o nípa ti àwọn fún àtìlẹ́yìn gbogbo ẹ̀ṣọ́ aláàbò ní òkìtẹ́ gbogbo nìkan ni àwọn ti dúró digbé láti ṣe wọ́n fi ọ̀rọ̀ yìí sí ọ̀rọ̀ ẹ̀nẹ́gbẹ́ olórí àwọn òṣìṣẹ́ tẹ́ kórúkọ tí wọ́n dé ní ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ògúnwùyí ó ní ẹ̀wò gbogbo aláàbò ní ṣe pé gómìnà pé àwọn dúró nígbà tí yẹn ń sọ ti ẹnìkan tó ṣẹnu fún gómìnà tẹ́pọ̀ ní ẹni tẹ́kọ̀ máa ń gbé ọ̀rọ̀ síta tẹ́pọ̀ orúkọ ẹ̀wọ̀n ìdẹ́mi Táíwò Àdìsá ló ní ẹ̀wò gómìnà tẹnumọ́sẹ́ pé gbogbo àtìlẹ́yìn tẹ́ káwọn ṣe làwọn ṣe fún àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo nípìnlẹ̀ kí ètò ààbò ẹ̀mí àti dúkìá kó lè dé digbí gẹ́gẹ́ bí gómìnà tó wà lóróyè ojúwé kejì-dín-ní-ọgbọ̀n page 28 ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwé ìròyìn Vanguard díẹ̀ mo kà ń bẹ̀ ẹnu ọmọ ẹ̀rà ẹ̀ka wo. tó babaláwo yẹn ìrìn àjò ń ṣe bá máa ń tẹ̀síwájú lójú ìwé kejì ìwé ìròyìn Nigerian Tribune tó wà níwájú mi láàárọ̀ títí ni o èrò tí mo fẹ́ fètè bá Yorùbá mọ̀ sọ̀rọ̀ lórí rẹ̀ o ibi tá ti ń jẹ́ kó ní mọ̀ pé tá a bá tara adé ẹni lọ́pọ̀ fáì àmọ̀ ní ra lọ́wọ́ o kí ló fa sábà bí àṣà mọ̀rọ̀ tí mo fi ṣe gbìlẹ̀ ìròyìn ọ̀hún ọ̀kan pàtàkì lára àwọn ẹlẹ́nu lọ́rọ̀ ẹni tó ti fi ìgbà kan jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tá a mọ̀ sí PDP ní orílẹ̀-èdè Nàìjíríà mo ń sọ̀rọ̀ nípa olóyè Oliza Metu gẹ́gẹ́ bí ohun tí ó ń bẹnu ìwé ìròyìn láàárọ̀ ti tòní àwọn náà bẹ̀rẹ̀ sí rọ àwọn gómìnà mò ń sọ̀rọ̀ nípa àwọn gómìnà tó wà ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn South East governors wípé ẹjọ́ àwọn bẹ̀ lórúkọ Ọlọ́run ọba ọmọ ẹni kì í burú títí ká fi fẹ́ kó pajẹ́ wípé kò ní dáa kẹ́ẹ̀kan máa wo ọmọ ìyá yín èèyàn yín ẹ̀yà yín Nnamdi Kanu ká ẹ máa wò nínú ọ̀fìn òun làásìgbò tó jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n fi bí wọ́n ti fẹ́ ṣe jù sínú ọ̀gbun àhámọ́ yìí wọ́n ní pé kò ní dáa bẹ́ẹ̀ ṣe ń wòran yìí o ẹjẹ́ àkọ́kọ́ lé akátá lọ ní ká tó wá fẹ̀bọ̀
fẹ́dí ẹ̀ o wípé bó ilé ẹni láti jẹ̀kú tí onídodo ẹ má wo ọmọ yìí níran kó má bàa di wípé ó lọ kò dé o ìyẹn Nnamdi Kanu gẹ́gẹ́ bí ohun tó ń bẹ nínú ìròyìn láàárọ̀ ti tòní alàgbà Olisa Metu yìí tẹnu bọ̀rọ̀ wọ́n ní pé yóò sì sọ rere nípa yín o bí ẹ̀yin gómìnà yìí bá lè lo agbára àti àǹfààní ipò tẹ́ ẹ wà yìí gẹ́gẹ́ bí gómìnà ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà yẹn South East ká ẹ bá ààrẹ Muhammadu Buhari sọ̀rọ̀ ká ẹ bá àwọn tí ọ̀rọ̀ kàn sọ̀rọ̀ ká ẹ gbé ìgbésẹ̀ láti rí wípé wọ́n yọ̀ǹda Nnamdi Kanu wípé ó yẹ kó jẹ́ ohun tí ó mú láyà yín lásìkò yìí nítorí wípé àbùkù tó ń bẹ nílẹ̀ yìí ẹ má ń jẹ nǹkan yín ẹ má rò pé wíwọ́n nìkan làbùkù kan ó dànkó lákàtà yín kó torí náà àsìkò tẹ́ ẹ wá yìí tẹ́ mi tẹ́ jẹ́yàn yìí ẹ lo àṣẹ ipò yìí o ẹ lò ó kí ara yóò máa rántí yín ní dáadáa ẹ gbìyànjú ẹ gbé ìgbésẹ̀ láti bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀ kí wọ́n yọ̀ǹda rẹ̀ kí ara kó tu àwọn ènìyàn tí ọkàn wọn wà lókè látàrí àhámọ́ ti Nnamdi Kanu tó wà láti jọ ọjọ́ yìí tó àbọ̀rọ̀ lásán fún ọmọlúwàbí ó bá dénú rẹ̀ ńkọ́ yóò sì dòdìdì o ẹ fà á mọ́ra o àrìnpọ̀ níjọ́ méjì ń yá bàbá rìn lọ́tọ̀ọ̀tọ̀ ewu ni o ojúwe kejì ló wà ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ tòní. káwọ̀ ojúwe kejìdínlọ́gbọ̀n mi ò tí ì kú mbẹ́ ìwé ìròyìn Vanguard ni mo ta kú síbẹ̀ torí pé ìròyìn tó wà ń bẹ olórogún ni wọ́n dẹ̀ ti kàmí yé lápásì lọ́wọ́ àárín ni mo tiri eléyìí pẹ̀lú àkọọ́lẹ̀ tó ń gbèrú pé látàrí ọdún 2023 ti dìbò yé ọmọ Àgègè òun nìkan ló lè fòpin sí ìjọba ọdún 24 tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí wọ́n ti ń ṣe nípínlẹ̀ Delta o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o gúrùpù èyàn kọ́kọ́ ń jẹ́ gúrùpù àwọn ẹgbẹ́ kan ni wọ́n ń ṣẹnu bẹ́ẹ̀ láàárọ̀ yìí ó ṣe ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní a kì í fèrú di ẹrù kó gún ẹrù tíyàn bá fẹ́ di báyìí tí ìbá ti jẹ́ pé lórí òótọ́ tó bá ti fi rọ́ àbòsí di báyìí kò légún kò lè láṣì o òun ló dín fáfúnrè tí wọ́n de ìgbẹ́ bùtọ̀ ní pé àwọn ẹgbẹ́ kan tó porúkọ tí wọ́n rè o grassroot marshal GRM ni wọ́n sọ pé ẹni tó jẹ́ igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ asòfin Nàìjíríà tó dájú ní àgbáráyé lọ́wọ́ tí a wà yìí tó jẹ́ pé orúkọ ẹ̀ wọ́n dé mi ò sínítọ̀ Ovie Ọmọ Àgègè pé ó nìkan lẹ́ni náà tó jẹ́ pé ó làkàkì tó ó kojú sùn láti fi òpin sí ìjọba ẹgbẹ́ òṣèlú People's Democratic Party pé ó ti dàbí ni pé ọdún 24 ní ìpínlẹ̀ Delta ẹni tó jẹ́ adarí àwọn àjọ tó pé grassroot marshal yìí tó pé orúkọ tiẹ̀ wọ́n dẹ̀ mí o ẹ̀jẹ̀gbà mú Okoro ló ń sọ̀rọ̀ níbi pé àwọn ti ṣe research ìwádìí àgbéyẹ̀wò àwọn ti àyẹ̀wò fínífíní àwọn rí pé ẹni tó lè lé àwọn ẹgbẹ́ òṣèlú PDP kúrò lóyè ní ìpínlẹ̀ Delta òní Ọmọ Àgègè wọ́n ní kí àwọn ṣe sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ English àmì ni wọ́n ní ọ̀rọ̀ English àmì ni wọ́n múlò pé you cannot develop what you do not have. pé ṣe wá rí Ọmọ Àgègè yìí pé ní ti ìgbanisíṣẹ́ ó kó ipa tó pọ̀ ó dá nǹkan ó ṣe nǹkan tó pọ̀ àti pẹ̀lú pé ríran àwọn èèyàn lọ́wọ́ láì fi ti ẹ̀yà pé àgbẹ̀kọ eléyìí ìdúrà eléyìí kìíní kan eléyìí òní ńlá lójú tèmi eléyìí dúdú eléyìí wa ó ní gbogbo ohun tó yẹ kó ṣe fáwọn ọmọ ìpínlẹ̀ Delta ló ń ṣe pé eléyìí tó máa jẹ́ kó wá láǹfààní láti bọ́ sórí pé ìjọba sun àwọn bọ̀ nípínlẹ̀ Delta wọ́n ń sọ tó pọ̀ mí pé wọ́n ti ṣe àyẹ̀wò ẹ̀ ọ̀rọ̀ ìwé aláwòye mi náà sẹ́nu pé ẹni tí a fẹ́ kì í sí wa ò pé kò sẹ́ni méjì o Ọmọ Àgègè yìí nìkan ni àwọn rẹ̀ pé ó tó láti rí ẹgbẹ́ òṣèlú PDP kúrò ní oróyè ní ìpínlẹ̀ Delta ẹ wo bí wọ́n ti ń sọ eléyìí àwọn tó túnṣe náà pọ̀ o ẹni tó yẹ pé ọjọ́ pé wọ́n tẹ̀ ní ẹ̀yin náà sọ̀rọ̀ àìsí mẹ́la ìbáwọn dá sí o ìyẹn daf avgovio lòun náà sọ ní ó ní àwọn tèrè ẹni tó yẹ pé àwọn máa lò ká lé àwọn ẹgbẹ́ òṣèlú PDP ó pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ojú ìwé kejìdínlọ́gbọ̀n ni mo ti rí ìwé ìròyìn wo Vanguard tó jáde ní àárọ̀ yìí ẹ̀ka wo. ìrìn àjò iṣẹ́ bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú alágbẹ̀dẹ mi tó lórí lójú kan náà àmì wà ń bẹ̀ ni lójú ìwé kejì ìwé ìròyìn Nigerian Tribune tó wà níwájú mi láàárọ̀ títún ní Yorùbá máa sọ̀rọ̀ kan níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé àìtẹ́yìnká báyìí láfọwọ́ bò ó bẹ́ẹ̀ sì àìtọ́mọ ránṣẹ́ là ń sọ pé lórí ìràkàrà akájọ jẹ́ o ǹjẹ́ jẹ́ mọ̀ pé ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè Nàìjíríà mọ̀ sọ̀rọ̀ nípa ìyẹn alàgbà Babangana Mọ̀gónò òun ló ń jẹ́ kó di mímọ̀ nígbà tó ń fi gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lọ́kàn balẹ̀ ní pàtàkì jùlọ ní àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tó wà ní ìpínlẹ̀ Anambra wọ́n jẹ́ kó di mọ̀ pé ní ìgbáradì fún ètò ìdìbò láti dìbò yan gómìnà àti àwọn àmìwà gbogbo òmíì ní ìpínlẹ̀ náà ní ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún tá a wà yìí wọ́n ṣe lálàyé pé gbogbo àwọn tí ọ̀rọ̀ kan pátá kí wọ́n lọ mọ́kàn balẹ̀ o nítorí wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti rí pé ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ ńkọ́ ó wà ní agbègbè gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà lórí bí àwọn ọmọ gànfẹ́ wọ́n ṣe ń pa àwọn ènìyàn ní ìpakúpa àti pé bí wọ́n ṣe fi ní lọ́kàn balẹ̀ ní gbogbo ìgbà ìjẹ́jẹ́ mọ̀ pé alàgbà Babangana Mọ̀gónò ó ń ṣe lálàyé pé ẹ wo gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní pé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń rí sí ọ̀rọ̀ kùnkárí nípa ètò ìdìbò yìí àjọ INEC àjọ olóòtú ètò ìdìbò
wọ́n ní kí wọ́n lọ mọ́kànbalẹ̀ o wípé kò sí ìpalára kankan fún wọn ní àsìkò ìdìbò ọ̀hún tí ó yẹ pé yóò wáyé ní ọjọ́ 6 oṣù kọkànlá ọdún tá a wà yìí torí náà nǹkan lórí tẹlẹ́mù tó bá ti jò yìí kó ní kálukú lọ fi ẹ̀dọ̀ lórí òróǹro nítorí àwọn ẹ̀ṣọ́ aláàbò tó gbangba sùn lọ́yẹ́ ni wọ́n yí gbogbo agbègbè ká ní apá gúúsù ìlà oòrùn ìyẹn south east ní gbogbo àsìkò tí ètò ìdìbò yìí tí ó fi wáyé àti wípé yàtọ̀ fún pé ètò ìdìbò wáyé wọ́n ní pé ètò ààbò ńkọ́ ní apá wọ́n tún ti jẹ́ kó peléke ju ti àtẹ̀wá lọ wọ́n sì kọjú sí gbogbo àwọn ọmọ àjọ INEC pẹ̀tọ́ ẹ lọ mọ́kàn balẹ̀ sẹ́ẹ̀ kò sí wàhálà kò sí ohun kankan tí ó ṣe yín mímì ò ní mì lásìkò ètò ìdìbò ọ̀hún tí ó wáyé ojúwe kejì ló wà ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ tòní. ojúwe kejìdínlọ́gbọ̀n ni mo sì wà sẹ́ẹ̀ orogún ní lápásì náà ni wọ́n tẹ̀léra wọn ni tẹ̀lé làwọn ìròyìn yẹn o ọwọ́ ìsàlẹ̀ bẹ̀rẹ̀ ni mo ti rí lé pẹ̀lú àkọọ́lé tó gbèrò pé kò sí ohun tí à ń ṣe àjọyọ̀ lé lórí oní àtàrí òmìnira Nàìjíríà èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o orúkọ tó wọ́n dé ń bí Ọ̀káfọ̀ lẹ́nu tó sọ bẹ́ẹ̀ òun ṣe Ọlọ́run ni o ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ bàbá dẹ̀ wí bẹ́ẹ̀ tí àkú bẹ́ẹ̀ gan wọn lè sinmi síbẹ̀ ló dífá fún ètò wọn de pé òun ṣe Ọlọ́run nínú àwọn tọ́lọ́run bá ọba wí tó ṣe wọn tí kò jẹ́ kẹ́nikẹ́ni kó ṣe wọ́n níwọ̀sí tó jẹ́ pé ó jẹ́ olùdásílẹ̀ ilé ìjọsìn tó jẹ́ pé founder of the Mountain Liberation Miracle Ministry ní orúkọ ẹ̀wọ̀n dé ń bí o ìyẹn Dr. Chris Ọ̀káfọ̀ ló sọ̀rọ̀ ní àná òde pé wá ní Nàìjíríà tó dájú ní àgbáláyé pé ọ̀kànléníọgọ́ta ọdún pé kí là ń ṣe àjọyọ̀ lórí pé kò sí nǹkan tó jẹ́ pé ó ti yẹ ká ṣe àjọyọ̀ lórí o ó sọ ìdí ẹ̀ ó ní ẹ̀wò dà pé bígbà tí yẹn máa ń díbọ́n kí àwọn kan máa jẹ àwọn kan máa yẹ kéjẹ pé ó dà pé ọmọ ìyá mẹ́ta ni wá ẹran rẹ̀ nú ọbẹ̀ mẹ́ta ni pé ìwọ mú tiẹ̀ mú tẹ̀ mú ìyá mú tẹ̀rẹ̀ pé kó wá dùgbò ẹnìkan kó méjì ó tún mú àbọ̀ ó tún gba ilé pé ṣé ẹ wá ní ìṣọ̀kan rẹ̀ ó ọ̀rọ̀ tó sọ́pọ̀ mí o ọ̀rọ̀ ìgbàlá òye mi ni pé ètò tó dáyà nílẹ̀ o ló jẹ́ kí mo tún pé tóun kíyè tó ń rò rè o ó wá tẹnu bọ̀rọ̀ mi kan bí ó ní ẹ wò ó nígbà tẹ́ pé táwọn tó wà lóróyè àtàwọn tẹ́ pé fi jẹ àtàwọn tọ́rọ̀ kan tó bá jẹ́ pé wọ́n tó ń gbé ìgbésẹ̀ bí àwọn tó bá jẹ́ pé wọ́n jẹ́ olóòótọ́ tí ọ̀rọ̀ Yorùbá Ọlọ́run Yorùbá pé olóòótọ́ kì í lẹ́ni pé tó máa sọ òótọ́ ọ̀rọ̀ gbà mí kò ní bára jọ tó pé ayé òfótọ́ ọ̀run gbèké ọ̀rọ̀ òdẹ̀kọ́ mẹ́ta pé tó wáyé pé àwọn tó wà lórí tí wọ́n gbé akáwọn tó ń gba ogbọ̀n láti pa àwọn yẹn lẹ́nu mọ́ pé àwọn máa dákún ìṣòro wa ni ó wá sọ̀rọ̀ bí o níbo náà ti sọ̀rọ̀ yìí o wọ́n ní níbi èsì tí wọ́n ṣe ní ọjọ́ ìsinmi Sunday tó kọjá jẹ́ pé ó yẹ kán fi sọ̀rí ọgọ́ta ọdún jẹ́ pé Nàìjíríà ti gba òmìnira ọ̀rọ̀ English àmì oníṣẹ́ ọlọ́mọ sọ́nù wa where you are determines what to see and who sees you pé ibi táwọn wà yìí làwọn sọ wọ́n ní ẹ̀wù àwọn ṣe sọ̀rọ̀ yìí ó yẹ kí àwọn gbé kékeré nìkan sọ pé húrè fún Nàìjíríà pé àwọn ògé o pé inú tiẹ̀ ń bí àkókò tẹ̀nu àwọn ẹ̀wọ̀ oníṣẹ́ ọlọ́mọ ọ̀dọ̀ bínú o bá ti ṣe làwí o ẹnìkan yín àná lódì mo kàdé ẹ̀mẹ́ ni o ojú ìwé ìkejì-dín-ní-ọgbọ̀n page 28 ni ìwé ìròyìn Vanguard ẹ̀mọ́ tó yẹ kẹ́ ṣe náà ẹ̀rà ẹ̀ka wo. ìrìnàjò máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú babaláwo yìí mo ti ta akọ́ṣọ́ ìwé karùn-ún ìwé ìròyìn Nigerian Tribune tó wà níwájú mi o níbi tí àwọn àgbàgbà ọ̀jọ̀gbọ́n onílàákàyè ti gbẹ́ gbọdọ̀ sọ tí wọ́n ń jẹ́ kó dì mọ̀ pé ẹ wò bàbá yẹn fà fún afọ́jú àmọ́ ń súfèé ni nítorí pé kó lè mọ̀ pé òun ní àkóyawọ́ wà o jẹjọ́ mọ̀ pé ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo sáré gbà lọ ní pàápàá níbi tí wọ́n ti ń jẹ́ kó dì mọ̀ pé lánàá òde tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ karùn-ún oṣù kẹwàá tá a wà yìí gangan ànáwó yìí ni ẹni tó jẹ́ ní àkọ́kọ́ ní ìpínlẹ̀ náà ló ń sọ nípa alàgbà Adégbóyèga Oyètọ́lá ni wọ́n lọ sí iwájú àwọn ẹlẹ́gbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ náà níbi tí wọ́n ti gbé tẹ́ pẹpẹ ọ̀rọ̀ nípa ètò ìṣúná owó tí wọ́n lò ní ọdún 2022 láti mú ìpínlẹ̀ ọ̀hún tẹ̀síwájú tá a mọ̀ sí budget wọ́n wo owó ọ̀hún sọ́tún sósì àti ọ̀kan òjọ̀kan àwọn ẹ̀kan ṣiṣẹ́ tí wọ́n fẹ́ ṣe o wípé lọ́dún tó ń bọ̀ ìyẹn ọdún 2022 wọ́n wò wípé omi sì pọ̀ lámù fún níbi àkànṣe àwọn iṣẹ́ lọ́lọ́kan òjọ̀kan tó lè mú ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ̀síwájú wọ́n wá wòye pé owó tí wọ́n nílò fún àwọn iṣẹ́ yìí dé iṣẹ́ ìríjú ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló fi jẹ́ aláṣeyọrí wọ́n ní pé kì í ṣe owó tó fi bẹ́ẹ̀ náà pọ̀ bílíọ̀nù mọ́kàndínláàádóje ó lé méjì ìyẹn 129.7 billion naira òun ni owó ọ̀hún o tí wọ́n fẹ́ lò gẹ́gẹ́ bí owó fún ètò ìṣúná ọdún 2022 ní ìpínlẹ̀ Ọ̀ṣun alàgbà Gbóyèga Oyètọ́lá wọ́n yìí ṣàlàyé wọ́n yànnàná ọ̀rọ̀ náà lọ́lọ́kan òjọ̀kan àdójúkọ tí ìpínlẹ̀ náà ti ní sẹ́yìn níbi tí ó jẹ́ pé wọ́n láti ti àtúnṣe àti àwọn àkànṣe iṣẹ́ lọ́tún tó jẹ́ pé yóò tún mú kí ìpínlẹ̀ ọ̀hún kó túnbọ̀ ra ìwà sí tètè àtẹ̀wá lọ kí àwọn tó lórí tẹlẹ́mù táwọn bá ti jo ìpè onílé àtàlejò kí wọ́n lè ṣe sàdákátà fún ìmúgbòòrò ìpínlẹ̀ ọ̀hún wọn wòye pé tó owó yìí bí wọ́n ṣe ná lẹ́sẹsẹ wọ́n yànnà náà rẹ̀ ní tí ó ní àkóyawọ́ nínú tí wọ́n wò pé bí ò bá sí ọ̀rọ̀ nípa ètò ìṣúná owó ká sì gbé wá síwájú àwọn ẹlẹ́gbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ kí wọ́n bu ọwọ́ lù wọ́n ní kò sí itú tí gómìnà tó lè dápá o nítorí pé ẹnìkan kì í jẹ́ àwádé
ọ̀pọ̀ èèyàn ní jẹ́jàn mọ́ ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin ti ìpínlẹ̀ ọ̀hún wọ́n gba ọ̀rọ̀ náà yẹ̀wò wọ́n sì ń wo sàkún ọ̀rọ̀ náà níbi tí wọ́n wò pé wọ́n fẹ́ tọ́ka sí àti ibi tí wọ́n yọ kúrò ẹ wo ọ̀rọ̀ nípa ìtẹ́pẹpẹ owó ètò ìṣúná fún ọdún 2022 nípínlẹ̀ Ọ̀ṣun ó ń tẹ̀síwájú ojúwe karùn-ún ló wà ìwé ìròyìn Nigerian Tribune. mo ti gba ojú ìwé kẹrìnlá page 14 ìwé ìròyìn Vanguard lọ olórogún náà ni ege náà ni ege ni àmọ́ ṣùgbọ́n bọ̀sà lọ́wọ́ àárín ni mo ti rí léyìí olápàṣẹ àkọlé tó gbèrò Zulum àti àwọn méje mìíràn wọ́n ṣe ìpàdé látàrí ètò ààbò kó lè rẹ́sẹ̀ tilẹ̀ kó jẹ́ kókó sinmi kó ní mo wà láàárín yìí o àkọlé tó gbèrò nìyẹn o ọ̀rọ̀ English àmì ni o ó ní problem can become opportunity when the right people comes together ìṣòro tá a níyẹn ó lè di àǹfààní rẹ nígbà tí àwọn èèyàn gidi ọ̀nà láì tán bá papọ̀ pé ẹ̀jẹ̀ àforíkorí fi kùn lókun pípé làápẹ́gbọ́n àkèépẹ́gbọ́n ló ti fáfúrò ètò wọn dé ní gómìnà Babagana Zulum ti ìpínlẹ̀ Borno àti àwọn méje mìíràn tẹ́ pé gómìnà ní Lake Chad ní tẹ́ pé wọ́n ti foríkorí ní Yaoundé ní orílẹ̀-èdè Cameroon láti fi ṣèpàdé pé ìpàdé wọn dá lórí nǹkan mẹ́ta ìkíní pé ètò ààbò kó lè rẹ́sẹ̀ tilẹ̀ ìkejì ìṣọ̀kan àti kíní o àti ìtẹ̀síwájú ẹgẹ́ bó ti hàn níbi kó ẹni tó jẹ́ olùgbànímọ̀ pàtàkì sí gómìnà tó yẹ pé orúkọ ẹ̀wọ̀n dẹ̀ ń bì ìyẹn Malam Isa Gusau ló ń sọ̀rọ̀ pé àrọ̀ tẹ́ bá gbọ́ látẹnu Àkàlàmàgbò ńbẹ́ tí mo pé àtòdì ọ̀run ló ti wá pé ìpàdé yìí wáyé ní ọjọ́ ajé Monday ìyẹn ní ọ̀sẹ̀ tẹ́wàá yìí wọ́n ti ẹ̀ ṣe àlàkalẹ̀ orúkọ àwọn gómìnà síbẹ̀ ìkíní Isa Lamine láti Niger Republic ẹnìkejì Midi Yawa láti Cameroon ìyẹn ti yẹ Abate Edi láti Cameroon ìyẹn náà ẹnìkan tó wà ń bẹ Mahamat láti Chad ìyẹn ti yẹ àti Amina Kodiya láti àwọn orúkọ láti Chad orúkọ wọn mi àtàwọn gómìnà méjì pé Nàìjíríà mi gómìnà ìpínlẹ̀ Yobe àti ti ìpínlẹ̀ àti gómìnà Adamawa àti ìpínlẹ̀ Yobe bóde pé àwọn wà wọn rán àwọn ènìyàn wá ní ẹgbẹ́ bó ti yàn dé ní pé kí náà wá ṣèpàdé lórí o wọn ní ìpàdé pé àti ìwádìí sí ètò ààbò kó fẹsẹ̀ nílẹ̀ ní bèbè àlànà ìpínlẹ̀ kálukú sí orílẹ̀ èdè pé nǹkan máa mẹ́ẹ̀ pé ilé ilé àwọn gbọ́dọ̀ mójútó kí ètò ààbò kó rẹ̀sẹ̀ tilẹ̀ o wọ́n á sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ìwé aláwọ̀ yẹmí náà pé àti pẹ́ láyé òjà ètùtú ẹ̀ ló pọ̀ pé èèyàn fẹ́ fún longevity báyìí tí èèyàn máa lè ṣe do's and don'ts ó máa gùn lẹ́nu pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ajé okó tẹ̀síwájú ọkàn ọmọ bíbí ìlú ọmọ ìpínlẹ̀ ni ó ń gbé bẹ́ẹ̀ ni ó ń yá ìwé kọ́ wọn balẹ̀ pé àfi tí èèyàn máa ṣe ti ẹ̀kẹ́ni ó ṣe o wọ́n ní ìpàdé wọn yìí o ohun tó dá lórí pé ètò ààbò kó rẹ̀sẹ̀ tilẹ̀ ìṣọ̀kan láàrin wọn kó má mẹ́ àti pẹ̀lú kí nǹkan máa lọ bó ti yẹ kó rí o ojúwe kẹrìnlá ó pọ̀ ojú bẹ́ẹ̀ lọ mọ̀kàn ká díẹ̀ ńbẹ̀ ni onífàkì tán ó gbọ́dọ̀ take time kó má padà kiri àmọ́ nǹkan ẹ̀bọ ẹ ká wo. ẹ bá dábìí yẹ o mo ń jẹ́ àbí àwọn kéwò. ìgbàgbọ́ wọn ní pé bínú bá jọ níbẹ̀rù bá jèrò ìṣesí àsìmọ́ ìjọra Bẹ́ẹ̀ni. wọn ṣùgbọ́n tínú bá takonú Yéè. èrò bá tako èrò ìṣẹ̀dá àfihàn ara wọn rìn lọ́tọ̀ọ̀tọ̀ ni o ní àjọmọ̀ ní ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú ojúwe keje ni mo sáré ṣí sí according to kádàrá Nigerian Tribune lórúkọ ìwé ìròyìn tí ń bẹ níwájú mi o ìjẹ́jọ́ mọ̀ pé lánàá òde yìí ni àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ máa ń ṣojú ṣòfin nílùú Àbújá ni wọ́n tún tọ́sọ̀kè tí wọ́n sì fojú gbà á ni wọ́n bá àwọn àjọ kan jà ní orílẹ̀-èdè yìí àwọn àjọ wo àjọ tẹ́yìn náà ń bá jà ní àwọn àjọ oníná disco à ń sọ̀rọ̀ nípa àwọn àjọ distribution companies electricity distribution companies àjọ disco ní o látàrí pé bí wọ́n ṣe já ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kulẹ̀ tí wọ́n já wọn ní tànmọ́ wọn ni pé lọ́pọ̀ ìgbà tó jẹ́ pé ìjọba ti gbára gbáyà gbọ́kàn gbójúlé wọn wípé wọn ó ṣiṣẹ́ ìríjú ọ̀hún bó ti tó àti bó ti yẹ ṣùgbọ́n tó dàbí ẹni pé wọ́n já ìjọba kulẹ̀ tí ìjọba wá di ẹni tí gbogbo ìṣẹ̀dá ń wẹnu sí láà tó jẹ́ pé iná orílẹ̀-èdè Nàìjíríà wá di èyí tí ó ti di oníyanrìnmọ́ fọmọṣanpọ̀n jẹjẹ́ mọ̀ wípé ó polúkúmuṣu wọ́n ń ṣe lálàyé gẹ́gẹ́ bí ohun tí ó ń bẹ́ẹ̀ nù wéròyìn láàárọ̀ títù ní àwọn ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin yìí inú bí wọn lọ́pọ̀lọpọ̀ nígbà tí wọ́n ń ṣe lálàyé pé tó àwọn lọ́wọ́ yìí ó dàbí ẹni pé ohun tí agbára ìjọba bá ká báyìí ni wọ́n fi ṣe àwọn àjọ oníná yìí wọ́n wòye wípé àwọn agbẹ̀dúná tó jẹ́ pé ó pọ̀ jáǹtirẹrẹ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti rà wípé kí wọ́n pín kí wọ́n sì rì káàkiri gbogbo agbègbè lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo agbègbè gbogbo ìgbèríko tó jẹ́ wípé agbẹ̀dú iná yìí níwọ̀n ìgbà tó jẹ́ wípé wọ́n ti mọ iye ìjọba ìbílẹ̀ tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ 774 wọ́n wòye wípé agbẹ̀dú iná mélòó ló tọ́ fún ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan tó jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti gbìyànjú tí wọ́n ti pèsè rẹ̀ tó sì wà lákàtà àwọn àjọ oníná yìí ṣùgbọ́n tí wọ́n kùnà láti rí wọn ni eléyìí ó jẹun tó ń bí wọn nínú èyí ló fà á tí àwọn ẹlẹgbẹmọ aṣojú ṣòfin ìyẹn House of Representatives tí wọ́n fi ń jẹ́ kó dimọ̀ pé tó gbogbo ẹ̀yin aráàlú ẹ̀yin náà máa gbọ́ ò pé kí ló lè mú àwọn àjọ oníná ìyẹn àjọ disco kí wọ́n máa hu ìwà pálapàla bẹ́ẹ̀ nítorí náà kọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ń bínú púpọ̀ lórí ọ̀rọ̀ yìí o ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí agbátẹrù ọ̀rọ̀ náà ní ẹlẹgbẹmọ aṣojú ṣòfin ní ìlú Àbújá òun náà di ọ̀kan pàtàkì lára àwọn honourable star ní òun sọ nípa honourable Muhammed Bio
gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n sọ̀rọ̀ wọ́n tẹnu mọ́ wípé kí ló dé tó fi jẹ́ wípé àwọn àjọ oníná yìí wọ́n fẹ́ máa làlé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ wípé ìjọba àpapọ̀ sì ṣetán báyìí láti bá wọn ná tán bí owó nítorí pé gbogbo ìjọba ìbílẹ̀ gbogbo ló yẹ kó ti ní agbẹ̀dù iná tí ó fi ní lọ́kàn balẹ̀ ní àti lè jẹ́ kí iná kó máa wà lóòrèkóòrè lórílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ọwọ́ àwọn àjọ disco lọ́rọ̀ yìí kù sí o gẹ́gẹ́ bí àlàyé tí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin tá a mọ̀ sí House of Representatives tí wọ́n ń ṣe lálàyé nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ojúwé kejì mo mọ̀ tí káwọ́ ìwé ìròyìn Nigerian Tribune. káàbọ̀ ojúwé kejìlá ni mo gbà lọ ìwé ìròyìn Vanguard olórogún ni o lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ ní àárín gbùngbùn motirimẹ̀ pẹ̀lú àkọọ́lẹ̀ tiẹ̀ tó ń gbóòrùn tiẹ̀ pé àgbájẹwọ́ báyìí la gbọ́dọ̀ fi sí ọ̀rọ̀ Nàìjíríà láti borí àwọn ìdojúkọ àwọn tó ń bá wa fínra yìí o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o ẹni tí orúkọ ẹ̀wọ̀n níbi ni o ní ààrẹ ilé ìgbìmọ̀ asòfin Nàìjíríà tó dájú ní àgbáńlá ayé yìí ọ̀rọ̀ ìwé aláwòye mi sọ pé bára ayé bá yẹ ọwọ́ lọ́rọ̀ òkú àárín o bára ayé bá yẹ ọwọ́ lọ́rọ̀ àrùn òkú àárín o ló dín fáfúnrin tí wọ́n de pé ẹni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin tó orúkọ ẹ̀wọ̀n níbi ìyẹn sínẹ́tọ̀ Ahmed Lawan ní àná òde ìlóru àwọn olórí Nàìjíríà máa darí Nàìjíríà láì fi ti ẹ̀yà ẹ̀sìn àbí ẹgbẹ́ òṣèlú tí oníkálukú wọn láì fi ṣe ó ní ẹjẹ́ àpawọ́pọ̀ ẹjẹ́ àgbájọba láfi sọ̀yà ó ní sẹ́ ìgbàgbé ní ọmọ Yorùbá ìbà Ọlọ́run ìbàdàn pé àbí ẹrù bá ti pọ̀ jù lọ́nà ọ̀gẹ̀dẹ̀ afẹ́fẹ́ bí ní báyìí òun ló máa wo pé a gbọ́dọ̀ jọ pawọ́pọ̀ kí a ṣe ọ̀nà Nàìjíríà àwọn tó ń máa fi lásìkò jẹ́ pé àwọn ìdojúkọ àwọn ìpèníjà wọ̀nyí kí a lè rẹ́yìn ká lè borí ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní àgbẹ̀ ló díjà sílẹ̀ ọmọ odò dédé lùyà ẹ̀ níbi ètò kan tẹ́ pé ó wáyé ní ikọ̀ ẹ̀pọ̀nà tẹ́ pé ojú ọ̀nà tó jẹ́ pé kìlómítà 25 kìlómítà tẹ́ pé ẹni tó jẹ́ pé ààrẹ lẹ́gbìmọ̀ aṣòfin tẹ́ pé ó lọ sí ló wà lọ àǹfààní pé àǹfààní láre nígbà tí gómìnà tẹ́ pé ó wà ní gómìnà Udoh Emmanuel tẹ́ pé ó ṣiṣẹ́ ilé tẹ́ pé ó fọ̀hún láǹfààní pé ìwọ ní Senate Ahmed Lawan ìwọ ní kó wá sí ọ̀nà yìí káàrin sọ pé ó ṣe rí o ilé ìńtẹ́rí abẹ́ẹ̀ rí o ló wá mú kí ẹni tó jẹ́ ààrẹ lẹ́gbìmọ̀ aṣòfin tó kẹ́ láì fi ti ẹ̀sìn wa ṣe láì fi ti ẹgbẹ́ òṣèlú ṣe ẹjẹ́ apá ká ṣe ká ṣe ní ẹ̀pọ̀ Nàìjíríà kó lè dìbò ti yẹ kó rí o ó sọ tó pọ̀ ń bí o ó ní kò sí ó ní kí ni iná ìbéèrè nìyẹn pé kí ni ìdí tí a fi ní adarí ọ̀rọ̀ English àmì ló bọ́ sí ọdún ó ní nothing works where no one is in charge kò sí nǹkan tó máa ṣe bí o bá sẹ́nìkan tá a fi síbẹ̀ pé ìwọ dó sí makaroni ìròyìn olè kárẹ̀ ó ní bẹ́ẹ̀ ni àwọn adarí tí a ní ó ní adarí wà ń bẹ láti wá ojútùú sí àwọn ìṣòro ìpèníjà tó bá fẹ́ gbórí wọlé kì bá jà adarí ní ẹbí ni o adarí ní àdúgbò ni o nílùú ni o ó ní tí ẹ ká ṣe rí o ó ní kì wá ṣe sí àwọn adarí nìkan gbogbo adarí ní kájọ pa àwọn kájọ ṣe o ó ní àgan ní ọ̀rọ̀ tó wà náà pé kò ṣe é dágbé nìkan pé àìdáyé tún ṣe àìdáyé bàjẹ́ pé àjọṣe gbani ẹni tó jẹ́ ààrẹ lẹ́gbọ̀n ṣòfin ó sọ tó pọ̀ ó dẹ̀ yín gómìnà Udoh Emmanuel fún ètò ṣe yìí ó pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ojúwe kejìlá lèmi ní kadì ẹ̀mẹ́ gbẹ́nu kó mbẹ́ ẹnu ọmú ẹ̀rà ẹ̀ka wó. nípa pàpà láì dènà pẹ̀lú lójúwe kẹfà ìwé ìròyìn Nigerian Tribune jẹjẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ owó orí ọjà tá a mọ̀ sí value added tax tó jẹ́ pé ó ti ń di ọ̀wọ́wọ́ láàrin ìjọba àpapọ̀ pẹ̀lú àwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà o jẹjẹ mọ̀ pé àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ okòwò yẹn Lagos ti ẹ̀ka ìpínlẹ̀ Èkó Lagos Chamber of Commerce láàrin òde yìí nínú ìpàdé pàtàkì kan tó wáyé tí wọ́n ṣe wọ́n wòye wípé bí àwọn ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ bí wọ́n ṣe jọ ń ṣe àpapín owó tó bá wọlé ipa èyí tí ó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tí wọ́n fún àwọn ìjọba ìbílẹ̀ àti èyí tí ó ń lọ sí àpò ìjọba ìpínlẹ̀ kó tó di pé gbogbo ẹ̀ lọ sí àpò ìjọba àpapọ̀ wọ́n wòye wípé àtúnṣe àti àtúntò kó gbọ́dọ̀ wà lórí rẹ̀ nítorí pé bí wọ́n ṣe ń dàbí ẹni pé ìpín tí wọ́n ń pín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dàbí ẹni pé kò mọ̀yán lórí nítorí pé ó ń fi síbì kan ju ibì kan lọ ní ètò jẹ́ pé sì mú ìpalára wá fún àwọn kan lórí ọ̀kan òjọ̀kan àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ju àwọn kan lọ nítorí pé àwọn kan pọ̀ ju àwọn kan lọ torí náà kí wọ́n máa pín bó ti tọ́ àti bó ti yẹ ní ètò jẹ́ pé yóò fi ní lọ́kàn balẹ̀ tí ó sì jọ máa wúlò fún àwọn ẹlẹ́kajẹ̀ka ìjọba bí wọ́n ti wọ́n kún owó náà tí àǹfààní yóò sì jẹ́ ti aráàlú. ẹ wo ojú ìwé kẹfà ìwé ìròyìn Nigerian Tribune ní ilé wa láàárọ̀ ti tòní tó ní ẹṣin ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹni olùfẹ́ wa nìkan ni tùǹgbà àmọ̀mọ́ àtúndúpẹ́ ọpẹ́ wa àdúpẹ́ lọ́wọ́ yín ẹnu ọpẹ́ wa kò tó títí láyé ni bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni olùfẹ́ wa nìkan ni tùǹgbà thanks ma adúpẹ́ o ẹ̀yin kankan ní aṣọ yìí tá a dàbúrà yín láti òjẹ́ wọ̀ọ̀rùn tiwa ó pọ̀ yìí kò mbẹ́ àmọ́ lóore o adúpẹ́ lọ́wọ́ ẹni àkọ́kọ́ ìkànnì yìí torí ó ṣe pàtàkì àìkórira olówó àìbínú olówó ká má darúkọ ẹ réréré mímí dòdò mi ajafẹ́tọ́ mi lọ́njẹ́ àríyìn pẹ́sà àmì àti àṣẹ o kẹ́mi ọ̀jẹ́ dìran kẹ́mi sport ló wà ní ẹ̀rọ láìfù wa tó wà lọ́wọ́ sọ díkà Akínbórí Ọlọ́run níjó bàjẹ́ o àmì o kẹ́mi ẹni láìfù tèmi ò sí lọ́wọ́
English àmì sí problem sí opportunity. Ẹ wo nínú àwọn ìṣòro tá à ń bá pàdé má parẹ́ má gbé nǹkan jẹ àǹfààní orí wa ń bẹ ó kàn máa ná wa ní ìfarabalẹ̀ kó o lè rí kó o lè mú tó bá wá rí mú báyìí lo dandan ni tó bá ti lò kan rẹ ó máa ṣílẹ̀kùn fún mi níbo làǹfààní rẹ ìwọ̀nyí wà ó wà lápá tó ń lápá sí níwájú àti ẹ̀yìn ẹ̀ ó pọ́sibú gan kó wòkè kó dẹ̀ wọlé kó rí Benjamin Adésínà Ọlọ́runtọ́lá ní orúkọ tèmi ẹ káàárọ̀ o. tó lẹ́ẹ̀kan sí àdúgbò lọ gbogbo ẹwẹ́ Akínbọ́lú Sodiq wà níwájú wa lára Kẹ́mi Ọ̀jẹ̀dìran Kẹ́mi Sport ní o Akínbílé Akínsùnbọ̀ òun náà dúró tì wá Gbẹ́ngà Ògo Àgbáyé àtàwọn ọmọ Ìbàdàn tó ń fi fọ́ọ̀kì jàmàlà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ẹ má gbàgbé pé ọjọ́ kẹfà oṣù kọkànlá lágbára Ọlọ́run àbókí nìyẹn àbókí olówó adé orí ìyálẹ̀ Continental ẹ̀yẹ takamara ni ó ṣe àṣekágbá òkú ìyá ẹ̀ Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ wọ́n dá ètò bíi lọ́mọ ká máa gbẹ̀yìn arúgbó wa náà ló dá gbẹ̀yìn arúgbó wa kálásọ máa ń lọ ṣáájú ẹni tó yẹ kó dáṣọ ró ní ẹsẹ̀ bó ni then on the 13 November ọjọ́ kẹtàlá bùkátà Ọlọ́run ẹni tó ń gbà wá tó ní bùkátà Ọlọ́run bùkátà Ọlọ́run la máa ṣe méjì ní tú ìwọ̀n ní lágbára Ọlọ́run ìyẹn kan sí wa aṣọ tí wà ń lẹ̀ bíbá àwọn oníṣẹ́ lẹ́yìn wa tẹ́wádé ìdíròkò dúkàdán tó wà ní ìdíròkò aṣọ wa ń bẹ láti dé ẹbẹ̀rẹ̀ admin bàdọ́dọ̀ yamistura ní odóńgún aṣọ wa ń bẹ ẹbádé kan ní tòǹgbà ń bí kódà ó ṣe lè ṣe àkàmàrà náà lẹ́lọ ẹ̀ẹ́rà ṣọ́ra ń bẹ lágbára Ọlọ́run ẹ pé queen ẹ bá ti dé tòǹgbà tàbí kẹ́ pé Táíwò bákan náà ìyá Ìbàdàn ó sì ṣe mi lákìtàn Adégòkè bùkátà Ọlọ́run náà lẹ́ pé kò sí wàhálà gbogbo ẹni lólùfẹ́ mi máa sọ pé bí ò bá sọ Ọlọ́run kó máa sẹ́yìn kẹ́ bí ò bá sí mi bí ò bá sẹ́yìn ta ló ń jẹ́ bùkátà Ọlọ́run kí la Láyìndé fẹ́ jẹ́ ẹ ṣé mo mọ rírì yín gan seriously àgàgà wọn Callers Association I give it to you thank you very much oníbàjẹ́ o iṣu bẹ́ẹ̀ lébèrè bùkátà fagbẹ́ òkú gbọ́n tàjú borí bùkátà fún ní àgbàdo tó dànbọ̀ ó di bùkátà fẹlẹ́kọ tàbá tún délé ayé báyìí sẹ́ abadi bùkátà Ọlọ́run tàbí Ọlákìtàn Adégòkè lórúkọ ti tèmi. ẹ ṣe tẹ́ ń tẹ́tí sí wa ní tùǹgbà ẹ ṣe tẹ́ ń tẹ́tí sí wa ní tùǹgbà o.